Ẹ̀yin èèyàn lé èwo lẹ ṣe ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Gist tèmi tí a gbọ́, wọ́n ní kábíyèsí, wọ́n ní wọ́n sọ fún àwọn olórí wípé tí gbogbo wàhálà yìí tó bá dálé wọn lórí wípé nǹkan tí ojú wọn bá rí wọ́n máa fara mọ́ ni o. Wọ́n máa kọjú sí wàhálà àti palace, wọ́n á dẹ̀ kọjú sí wàhálà àti ìjọba wípé nítorí pé àwọn ò rán wọn ní iṣẹ́ burúkú. Ṣé ẹ mọ̀ pé recently la gbọ́ pé ọba Adéfúnmi ní Oyètúnjí Kànrè ní South Carolina wọ́n jáde láyé ní at the age of 47 years tán ní ẹ̀gbọ́n wọn wípé ó gún wọn ní ọ̀bẹ ní àyà. Wọ́n ní wọ́n dẹ̀ ti arrest ẹ̀gbọ́n wọn yìí ṣùgbọ́n wọ́n ní wọ́n kú nígbà tán máa gbé wọn dé hospital. Wọ́n náà kú lọ́sàn-án. Ẹ̀yin èèyàn lé, wọ́n ní kábíyèsí bẹ̀rẹ̀ sí warn àwọn olórí yìí wípé tí gbogbo investigation tí àwọn ìjọba Amẹ́ríkà yìí ní South Carolina bá ṣe tó bá ṣílé àwọn olórí lórí wípé nǹkan tí ojú ẹlẹ́ṣẹ̀ tó bá rí ojú wọn máa rí pé torí àwọn ò rán wọn níṣẹ́ kankan. Wọ́n ní kábíyèsí ń fà wọ́n létí wípé àwọn ò rán wọn ní iṣẹ́ kankan, àwọn ò rán wọn wípé kán lọ ṣe nǹkan kan ní South Carolina o. Wípé tí ọ̀rọ̀ yìí tó bá lọ dálé wọn lórí wípé nǹkan tí ojú ẹlẹ́ṣẹ̀ tó bá máa rí ojú wọn á rí o. Nǹkan tí wọ́n ní bàbá wa Erinlá sọ nìyẹn. Ṣé ẹ mọ̀ pé recently la sọ fún yín wípé ọ̀rọ̀ owó $180,000 tí wọ́n ní arábìnrin kan tó sọ pé kábíyèsí gbà lọ́wọ́ òun ó wà lórí social media. Ṣé ẹ mọ̀ pé recently la sọ fún yín pé wọ́n ti ṣe ìwádìí wípé wọ́n ní Ilé Ifẹ̀ ni wọ́n ti send owó yẹn wípé kì í ṣe pé bóyá obìnrin yẹn ni ó send owó sí Ilé Ifẹ̀ pé láti Ilé Ifẹ̀ gangan ni wọ́n ti send owó sí arábìnrin yìí. Wọ́n ní wọ́n ṣe investigation ni àṣírí yìí tú. Wọ́n ní ìgbà tí àṣírí yìí tú wọ́n ní kábíyèsí lanu sílẹ̀ ni. So oríṣiríṣi nǹkan ni wọ́n ló ń ṣẹlẹ̀ ní palace kábíyèsí. Ìtorí ẹ̀ ni kábíyèsí fi ń rán wọn pé tí wọ́n bá mọ nǹkan kan nípa ọ̀rọ̀ yìí kí wọ́n tètè jẹ́wọ́ kó tó di pé àwọn ọlọ́pàá Amẹ́ríkà wọ́n bẹ̀rẹ̀ ìwádìí wọn. Ẹ mọ̀ pé bí àwọn ọlọ́pàá Amẹ́ríkà ṣe máa ń ṣe ìwádìí ní Amẹ́ríkà ó yàtọ̀ sí ti Nàìjíríà. Tí ọlọ́pàá Amẹ́ríkà tán bá dẹ̀ fi ìdí ìwádìí wọn tán bá fi múlẹ̀ ní ìlú wọn, ẹni tán bá mú kò sí ibi tó lè wà. Bó jẹ́ inú olè wọn á wá gbé. Ẹni tán bá mú tí ọ̀rọ̀ yìí bá ṣe mọ́ lórí kò sí ibi tó fẹ́ sá pamọ́ sí. Ìtorí ẹ̀ ni bàbá wa fi ń pàrọwà fún wọn ní ìsìn wípé kí wọ́n tètè jẹ́wọ́ tó bá ní nǹkan ṣe lórí ọ̀rọ̀ yẹn wípé nítorí pé àwọn ò ní lè gbà wọ́n sílẹ̀ o. Pé torí àwọn ò kọjá àyè ara wọn. Wípé torí jẹ́jẹ́ àwọn ni àwọn dúró. Àwọn ò dẹ̀ ní kí wọ́n lọ ṣe ibi àbí kí wọ́n lọ báyàn kan fọwọ́sowọ́pọ̀ láti ṣe ibi. Wípé tó bá jẹ́ pé àwọn olórí yìí mọ nǹkan nípa ọ̀rọ̀ yìí kán tètè sọ o. Wípé nítorí pé àwọn ò kọjá àyè ara wọn o kí wọ́n fi adé àwọn dé àwọn ládé. Ẹ̀yin èèyàn lé nǹkan tá a gbọ́ allegedly tí wọ́n ní kábíyèsí sọ nìyẹn. Ẹ jẹ́ kí n kí ẹ̀yin olólùfẹ́ mi ní ilé lóko àti lẹ́yìn òde wípé ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Mashola Gist TV àtúndé, Mashola Gist TV àtúndé bí a ṣe ń dé, a kí ọmọdé, a kí àgbà, ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Mashola dé o, àtúndé, àgbé tuntun dé, àmú gist alálùbáríkà wá fún yín lórí public gist, lórí royal gist, lórí celebrate
gist Mashola Túndé o àtúndé Mashola Gist TV àtúndé. À ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. À ń sọ Yorùbá lórí channel yìí nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa àti fún àǹfààní àwọn tí wọn ò gbọ́ Gẹ̀ẹ́sì. Ẹ kàn sí wa ní masholagist@gmail.com. Tẹ́ bá ní ìpolówó ọjà a máa bá yín polówó ẹ̀. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo etí tó ń gbọ́ mi o. Òkè òkè ni ọlá yín á máa lọ o. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ o. Bí a ṣe gbọ́ o, wọ́n ní bàbá wẹ̀rin ńlá wọ́n náà fa àwọn olórí létí wípé tí ọ̀rọ̀ yìí tó bá ṣẹ́ mọ́ wọn lórí, ọ̀rọ̀ ọba Oyètúnjí Adéfúnmi tó kú sí South Carolina yìí, tí ó bá ṣẹ́ mọ́ wọn lórí, wọ́n ní nǹkan tí ojú wọn bá rí pé wọ́n máa fara mọ́ òun nítorí pé àwọn ò kọjá ìyà ara wọn, àwọn ò rán wọn níṣẹ́kíṣẹ́, pé investigation ti ń lọ, pé investigation Amẹ́ríkà ó yàtọ̀ sí ti Nàìjíríà o. Wọn ń bribe l'Amẹ́ríkà o. Nàìjíríà ni wọ́n ti ń bribe o. Pé nǹkan tí wọ́n bá ṣe tó máa ti fà wọ́n kọ́ ya máa tẹ̀lé wọn lọ ni. Nǹkan tí bàbá wa erin ńlá sọ allegedly bá ṣe gbọ́ nìyẹn. Tá a bá tún gbọ́ update lórí gist yìí, a máa mú wá fún ẹ̀yin aráalé. A dúpẹ́ fún gbogbo àdúrótì yín lórí channel wa, gbogbo bẹ́ẹ̀ ṣe ń subscribe, tẹ̀ like, tẹ̀ share. Ọlọ́run Elédùmarè ọba láàánú á bá mi gbọ́wọ́ yín sókè o. Ọwọ́ yín ò ní lọ ìsàlẹ̀ àpò ní agbára Ọlọ́run. Òkè òkè ni ó máa lọ o. Please share this video, like and subscribe. God bless you. Ẹ má gbàgbé kẹ́ fún fídíò yìí ní thumbs up o. Mashola Gist TV, love you all.